nígbà yẹn tó jẹ́ ògbérí ọ̀gá àwọn barista ló jẹ́ ọ̀gá àwọn epo àkàrà ló jẹ́ ńgbà náà. wọ́n ò lè pàkádà àdá wọ́n fọwọ́ sẹ́yìn wọ́n fọwọ́ àgọ́ sẹ́yìn ní ọwọ́ àgọ́ tó fà sẹ́yìn ló dúró yìí. ń lọ bàbá àzúríà sáà bàbá tèmi ni ọmọ mi ló máa lo tèmi. ìjà tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà láàrin Wasiu Ayinde àti SAHEED Òṣùpá kí lẹ̀yin lérò wípé ó lè fà á? ìwádìí Aranbara fi hàn wípé Dr. Sikiru Ayinde Barrister òun gangan ni ó sọ ìtàn nípa
eré Fuji bó ṣe bẹ̀rẹ̀ dáadáa fún Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ọba orin tí wọ́n fi jẹ. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí Aranbara, ó yá lótìtọ́ àti lódodo ẹni tó súnmọ́ Dr. Sikiru Ayinde Barrister jù ní Agbole Fuji ó náà lẹ́ni tá mọ̀ wípé Wasiu Ayinde Marshal ọmọ anífowóṣe máyégún ọ̀wọ́n lẹ́ni tó yẹ pé wọ́n súnmọ́ Dr. Sikiru Ayinde Barrister jù ní Agbole Fuji. Ṣùgbọ́n àwọn nǹkan tá wá lè fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ìwà ọ̀dàlẹ̀ eléyìí tó wáyé láàrin àwọn méjèèjì ó ní wípé lásìkò gbà tí Wasiu Ayinde eléyìí tí wọ́n yọ orúkọ Barrister kúrò nínú orúkọ wọn ẹ̀yin tèmi, ẹ̀yin títí Aranbara, lẹ́ẹ̀bá tún gbàgbé ọjọ́ lọ́jọ́ tí wọ́n fi Wasiu Ayinde àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji jákèjákè gbogbo Nàìjíríà ó ní wọ́n parapọ̀ tí wọ́n dé Wasiu Ayinde ní adé Fuji gẹ́gẹ́ bí ọba Fuji. Ẹ wá jẹ́ kí n tàn yín, adé ọba Fuji eléyìí tí Wasiu Ayinde tí wọ́n dé ní ìlú Ìbàdàn ó ṣe àfihàn ọ̀dàlẹ̀ fún àwọn kan tí wọ́n jẹ́ olólùfẹ́ eré Barrister system ní ayé ìgbà náà. Ṣùgbọ́n tá a bá wá ní ká wò dáadáa, adé ọba Fuji eléyìí tí Wasiu Ayinde tí wọ́n dé tí ò sí olùdásílẹ̀ Fuji kankan bẹ̀, ẹ ti máa rí pé àwọn àṣírí ìwádìí eléyìí tí èmi Aranbara tí mo mú wá ó ńlá lè sọ wípé àwọn nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ nípa bí ìtàn Fuji bó ṣe ti ń bọ̀. Lẹ́yìn tí àwọn olólùfẹ́ Fuji pátápátá tí wọ́n dé adé ọba Fuji fún Wasiu Ayinde àti ìgbà náà ó ní Wasiu Ayinde ó ti ríra ẹ̀ gẹ́gẹ́ bí pé òun ti di ọ̀gá, ó sì máa ń fara balẹ̀ pera ẹ̀ ní ọba tí kò sì sí ẹnikẹ́ni tó sọ sí láàrin Barrister àti Kollington. Lẹ́yìn ìgbà náà àti fún bí ọdún náà tó ti pẹ́ ní Dr. Sikiru Ayinde Barrister ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi Saheed Òṣùpá jẹ ọba orin ní eléyìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé Dr. Saheed Òṣùpá ó jáde tán, ó dúró tán láti lè jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ Fuji kí wọ́n gbà wípé adé ọba orin tí òun dé o Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n jẹ́ olùdásílẹ̀ gangan ni wọ́n dé òun ládé. Ẹ wá wo ibi tí àṣírí eléyìí tó fẹ́ gbà jáde tá lè sọ̀rọ̀ nípa ohun tí à ń sọ nípa àṣírí ogun eléyìí tó fẹ́ ṣẹlẹ̀ ní Agbole Fuji. Lẹ́yìn tí Dr. Saheed Òṣùpá tí wọ́n jẹ ọba orin tán, ìgbàgbọ́ Saheed Òṣùpá ó ní pé ọba Fuji ni Barrister gẹ́gẹ́ bí olùdásílẹ̀ tó sì jẹ́ wípé orin Barrister yìí gan ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń kọ Fuji tí wọ́n ń gbọ́ tí wọ́n fi di wípé wọ́n ní ìmísí láti máa kọrin Fuji. Dájúdájú ọba Fuji ni Dr. Sikiru Ayinde Barrister gẹ́gẹ́ bí Mr. Fuji tí wọ́n ń jẹ́. Saheed Òṣùpá ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn Dr. Sikiru Ayinde Barrister kò sí ẹnikẹ́ni kankan tó tún lè fìyàn jẹ oyè tàbí fìyàn jẹ nǹkan kan ní Agbole Fuji. Saheed Òṣùpá wọ́n fi kún wípé adé ọba orin tí àwọn dé nínú Fuji Chamber ló ti jáde. Ẹ wá wò ó, ẹ̀yin tèmi níbikíbi tẹ́ ti ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ nítorí màá mú fídíò eléyìí tí Dr. Saheed Òṣùpá eléyìí tí ó fi lọ bá Wasiu Ayinde nílé tí wọ́n fi jọ sọ̀rọ̀ pọ̀ gẹ́gẹ́ bíi pé kí ohun tí à ń pè ní ìrẹ́pọ̀ kó lè wà ní Agbole Fuji. Wasiu Ayinde mọ̀ wípé Saheed Òṣùpá ó ti wà lára àwọn tí wọ́n ní ìtàn Fuji lọ́wọ́ gẹ́gẹ́ bíi pé lẹ́yìn Wasiu Ayinde tó súnmọ́ Barrister jù kó tó di pé Wasiu Ayinde yọ orúkọ Barrister kúrò nínú orúkọ ẹ̀, a tún lè sọ wípé Saheed Òṣùpá súnmọ́ Barrister dáadáa gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn àti wípé Dr. Sikiru Ayinde Barrister ó fòǹtẹ̀ lù fún Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ọba orin. Ẹ̀yin tèmi, ẹ̀yin títí Aranbara, àwọn ìbéèrè tí èmi wá fẹ́ béèrè tí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi nílé tẹ́ máa bá mi comment òun náà ni wípé
báwo ni ọjọ́ iwájú Fuji ṣe fẹ́ rí? Kí ni èrò ọkàn SAHEED Òṣùpá ní agboolé Fuji? Ẹ jọ̀ọ́ ẹ bá mi comment, ẹ jọ̀ọ́ ẹ comment. Kí ni báwo ló ṣe fẹ́ rí ìyẹn ọjọ́ iwájú Fuji, ọjọ́ iwájú agboolé Fuji, báwo ló ṣe fẹ́ lọ? Àwọn wo gan la lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀? Mo fẹ́ ṣàdúrà fún ẹ, àdúrà tí fẹ́ ṣe fún ẹ ó wá láti inú ọkàn mi, nítorí pé nínú ohun tọ́lọ́wọ́n bá fẹ́ jù tọ́ba ló ń sí ara àwọn èèyàn. Kí ló ń jẹ́ Sierra? Sierra is Cabrera wa. Pay homage. Pay homage. As you pay homage unto me, so shall ogunlọ́gọ̀ àìmọye àwọn èèyàn wọ́n máa pay homage unto you. People will pay homage to you. People will give you a deserving honor, a well-deserving honor, most deserving honor. And you shall always live to see yourself as an embodiment of the truth. What unification and understanding of people should be. That's what you should stand for, and that's what you gain. If you continue to be what you are now, you shall continue to keep rising and rising and rising. Not what my feet, bigger, my face. It don't know what to share. It don't read it to one that all the belly console. Láti máa tẹ̀lé lọ́pọ̀ yẹn ni wọ́n wà ó láti máa fi lò bẹ́ẹ̀ náà ṣe rọ́lá lò. Ó máa fi gbogbo nǹkan tí wọ́n fi ń lò. The easiest oògùn tó dáa jù ẹni tó lọ́wọ́ bá gbà fún kéèyàn gbà fún. Ìtọ́lọ́wọ́ sọ fún wa ni pé ẹni tó bá gbà fún ẹni tó wọ́n lọ́wọ́ bá gbà fún ó lóun lọ́wọ́ á gbà fà fún onítọ̀. Ṣé o fún mo sọ lórí program kan sà? Mo ní wàsá Àyìndé pé ó gbà fún Barrister bí ìgbà tí ó gba ẹ̀sìn. Bí láì wọ́n ti sọ. Mo ní tẹ́rù nígbà tí fi sọ ń bá pàtì nìyẹn. Mo sì bí Ọlọ́run. Mo lè yín tẹnu mọ́, dead or alive. I want to see who will come to me and says he's closer to Barrister more than I do. When he was alive and even in death, I am loyal to him. Ṣùgbọ́n kò yí àwọn èèyàn. Kí ni òye wọn? Ní tí òye wọn ni wọ́n factionalize. Fans Barrister ni mí. Mi ṣe fan Barrister. Mi ṣe fan WASIU. Tábà ń rò yẹn, a máa pín ẹ̀bi sọ́dọ̀ aláre tí ò deserve ẹ̀bi, tí ò deserve ẹ̀bi. Gbogbo tó pa ẹ̀mí àtàlájì Barrister pọ̀. Àwọn ti lọ sí ibi táwọn àgbà tó máa ń lọ ipò tó ń lọ yẹn. Ipò yẹn bọ́ọ̀rùn bá dùn bí ó dùn àwọn ọlọ́mọ àwọn ti rí àwọn tá àti ìrí náà ṣe kí ni à ń lọ bẹ́ẹ̀ bó bá ṣe ṣe máa ṣe bàbá ń bẹ̀rẹ̀ mẹ́rin mọ́ ṣe bàbá Ọlọ́run ní fi kó bóyá pa ogbó wa kò ní fi pawọ́ á dá ẹ lágbà kò ní fi pawọ́ á dá wọn náà lágbà ìwọ náà kò ní fi pa á dá ẹ lágbà èmi náà kò ní fi pa mí á dé èmi náà lágbà because mo sì jọmọ fún àìmọye ogunlọ́gọ̀ àwọn èèyàn by the state of my age. Àwọn tó bá wà ní 89 which is tó fi 22, 23 tó fi lé mi lọ́jọ́ orí wọn bí mi. Àwọn tó wà ní 104 àwọn màmá mi àwọn yẹn tó fi nǹkan kan ṣàgbà àwọn 80 something. Gbọ́dọ̀ bá ṣe ṣayé nìyẹn. Náà àdàgbọ̀ ọlọ́gbà àdàgbọ̀ alẹ́rẹ́ ayé jẹ́ ìta ti jẹ́ gbogbo kọ́sọ̀rọ̀ nígbà gbogbo àwọn tí ò sí bí tó wà ń ta táwọn náà tí ẹ̀mí wọn dọ́gba pẹ̀lú wa náà kò ṣe dáadáa. Àdè nítorí pé a fẹ́ jèrè ayé káṣọ bọ̀ ọ̀run. Àdè pàdánù orí ayé, àdè ní pàdánù orí ayé. Ọlọ́run ní fi ìwà wa táyé kò ní fi bá àjọ náà wájú. Àdúrà àgbà bó ṣe wá bí láti àlàáfíà náà àbá ìṣọ́ ìdílé láti ṣe ní dúpẹ́. Kọ́ládìwọ̀ náà ò ṣe. Ká ṣiṣẹ́ ọ̀dà bíi kéèyàn rèrè jẹ kó dẹ̀ tún mówó délé. Blast. Tàlùbáríkà báwo ṣe ìdáhùn làgbà orí gidi. Àlùbáríkà tí ẹ ń wò yẹn kò kí dédé wọṣẹ́. Èèyàn máa ṣiṣẹ́ fún kẹ́hàn tó lè rí ọ̀fẹ́ kọ́ ló ń bá dé.
ká ṣiṣẹ́ ó dàbí kéèyàn rèrè jẹ gbọ́dọ̀ tún mówó délé. ká ṣiṣẹ́ ó dàbí kéèyàn rèrè jẹ gbọ́dọ̀ tún mówó délé. tàlùbáríkà báwọ̀ ṣe ìdáwó làgbà oore gidi. alùbáríkà tí ẹ ń wò yẹn kò kí dédé wọṣẹ́. èèyàn ṣiṣẹ́ fún kéèyàn tó lè rí ọ̀fẹ́ kọ́ ló ń bá dé. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tẹ́ ẹ̀kan máa rò òun náà ń yín mú sí. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tẹ́ ẹ̀kan máa rò òun náà ń yín mú sí. ìlọsíwájú fújì lèmi ń rò. mi ò sínú àfibíṣólóore àfibíṣólóore ló ṣọ̀rẹ́ àfibíṣólóore àfibíṣólóore ni bàbá àfibíṣólóore. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà ń yínmú sí. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà ń yínmú sí. ká ṣiṣẹ́ ó dàbí kéèyàn rèrè jẹ kò dẹ̀ tún mówó délé. ká ṣiṣẹ́ ó dàbí kéèyàn rèrè jẹ kò dẹ̀ tún mówó délé. tàlùbáríkà báwọ̀ ṣe ẹ̀dá làgbà oore gidi. tàlùbáríkà báwọ̀ ṣe ẹ̀dá o làgbà oore gidi. alùbáríkà tí ẹ ń wò yẹn kò kí dédé wọṣẹ́. èèyàn ṣiṣẹ́ fún kéèyàn tó lè rí ọ̀fẹ́ kọ́ ló bá dé. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tẹ́yẹ̀ kan máa rò òun náà yín mú sí. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tẹ́yẹ̀ kan máa rò òun náà yín mú sí. ẹ ti mọ̀ ọ́. ó fa gẹ̀yà gẹ́gẹ́ sí kò yá ń gẹ̀. ọ̀ǹdẹ́bẹ̀ ọ̀bọ̀rí ó fa gẹ̀yà. bẹ́ẹ̀ sọ̀rọ̀ onílàákàyè kò ní tẹ́tẹ́ tí gbọ́ tẹ́bá ti ń wíru ọ̀gá wa máa wíru. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà yínú sí. abẹ́gbọ́ tẹ́bá sọ̀rọ̀ onílàákàyè kò ní fẹ́ ń tẹ́tí gbọ́ tẹ́bá wà tí ń wíru ọ̀gá wa máa wíru. ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà yínú sí. èmi ń ronú lọ síwájú fújì ẹ̀yin ronú báyìí ṣe máa dalẹ̀ tó papọ̀. ọ̀ǹdẹ́bẹ̀. fújì yóò gbọ́dọ̀ lọ hip hop tí ń ga jù wá lọ a gbọ́dọ̀ dá wọn padà síbi tó wà. tá a bá wá ń dalẹ̀ ara wa báwo la ṣe fẹ́ lọ síwájú. tọ́gà bá ń rọ́mọṣẹ́ fín báwo la ṣe fẹ́ lọ síwájú. àtẹ̀ntorí yàn fín àtẹ̀ntọ́ sá lọ bá àwọn méjèèjì alárìífín ni wọ́n. ọ̀dàlẹ̀ ní bàbá ọ̀dàlẹ̀. ẹgbẹ́ àkọ́wẹ́ ẹbí ṣe nǹkan fún. ṣe bí àwọn dá barista ni tó yẹ kó rí bẹ́ẹ̀. ló jẹ́ sọ pé lúbúlúbú fojú járó ìyẹn kan jọ àárò kò lè rẹ̀ sọ. mo ní lúbúlúbú fojú járó ìyẹn kan jọ àárò kò lè rẹ̀ sọ. àìmọye olórin tọ́gbọ́rin d'Amẹ́ríkà ṣùgbọ́n àwọn òkìra tó tún gbà ọba. àìmọye olórin tó gbórin dé Jámánì ṣùgbọ́n àwọn òkìra tó tún gbà ọba. originality nínú Fuji music SAHEED la fi rán bàbá orin. ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò papọ̀ orin egungun dá dúró ó yàtọ̀ sóró ṣẹ́ ti gbọ́ kò jọra. ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò papọ̀ orin egungun dá dúró ó yàtọ̀ sóró ṣẹ́ ti gbọ́ kò jọra. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀run ẹ má pariwo ariwo kò sí tó bá.